dọ̀la kó kan ìyàwó ẹ ó lè dọ̀la kó kéèyàn ẹ a ti burú jù olódò ni wá we are stark educated illiterate ní Yorùbá tó ń gbé Èkó wàá rí bó ṣe máa jáde ní ti Sanwó-Olú àwọn máa jáde rẹ pé gbogbo ìfún wọn ò lè ráyè gbogbo scale máa já wọn ti kọ́ mọ́ hardware ní òwúrọ̀gbà tá a bẹ̀rẹ̀ president tá a bẹ̀rẹ̀ democracy àwọn fọkànáìsà ló wà ní House of Assembly mo lọ́rẹ̀ẹ́ tó jẹ́ clearing and forwarding. táwọn èèyàn yà sí ń gbà yẹn. wọn ò ní gbélé wọn ò ní gbéjọba lẹ Babangida ò ní gbélé Babangida ò ní gbélé wọn ò ní gbélé àti Abdulsalam ní gbéjọba lẹ irọ́ ní gbogbo ọmọ kò ní gbélé gbogbo rẹ. then àwọn filmmaker àwọn àrélù àwọn Fúnkẹ́ Akíndélé àwọn ẹ̀yà wọn sí eléyìí tó ń ṣe ní fíìmù tó wọn sí lé olódò tó ń gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbàdúrà kì í ṣe fíìmù náà fẹ́ àti ká lọ parọ́ àti ká gbégbó travel ìkan ọpọlọ lélẹ̀ so Yorùbá ló yọ ọdẹ kó má kanra mọ́ ìbò tó bá ní ìgbà tó wà lọ́wọ́ yìí pé wọn ò gbọ́dọ̀ gbé lọ tọ́lẹ̀tì o pálọ̀ kitchen ló ti fẹ́ máa lò ṣùgbọ́n láńlọ́ọ̀dù fún ara ẹ̀ tó bá ti gbé lọ sí tọ́lẹ̀tì tẹ́nì kìíní bá ti tẹ́nì kejì bá ti ọjọ́ tẹ́nì bọ̀dù bá fẹ́ ṣe dù àti bá ṣe gá ìwà ní ṣe bí abọ́ ìrìnwó mọ́ mi ṣe bẹ́ẹ̀ ti gbé lọ tọ́lẹ̀tì ló yẹ kí n ṣe bẹ́ẹ̀ yẹn so wọ́n jọ sẹ́tù wọ́n lọ́rọ̀ wa so kan fi wọ́n lẹ̀ jẹ́ kò sí kankan ọjọ́ tí but ọjọ́ tó àlejò bá máa lọ bí eré náà ló máa rí o ó ní yíyọ ẹ̀kùn tójú kọ́ àbá ẹ ṣé gan ọlọ́wọ́ àtúbọ̀ sọ agbára dọ̀tún sá a máa rí bá sá èmi Ọlọ́run dágbére fún yín o ẹ ní fi ọmọ ṣe o láti tẹlifíṣàn àlọ́ ìfún àwọn Yorùbá àdúpẹ́ púpọ̀.